àwọn ajínigbé wọ́n jí òṣìṣẹ́ àwọn àjọ apínnáwọ́ká IBEDC wọ́n jí wọn gbé o, méjì ni wọ́n níye gẹ́gẹ́ bí ìwé ìròyìn Daily Trust gẹ́gẹ́ bó ṣe ń jábọ̀ rẹ̀. àwọn àjọ apínnáká di Ìbàdàn Electricity Distribution Company PLC ìyẹn IBEDC ni wọ́n ti ń jábọ̀ báyìí wípé méjì lára àwọn òṣìṣẹ́ àwọn ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n jí gbé o. nínú ọ̀rọ̀ wọn, wọ́n ní ìṣẹ̀lẹ̀ ìjínigbé àwọn òṣìṣẹ́ wọn méjì yìí òun ló ṣẹlẹ̀ ní ọjọ́ 29 oṣù kẹrin tí a lò kọjá ọdún 2026 gẹ́gẹ́ bí àtẹ̀jáde kan tí àwọn aláṣẹ ní iléeṣẹ́ apínnáká yìí ẹ̀ka títí ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n buwọ́lù. wọ́n ṣàlàyé wípé ẹnu iṣẹ́ ni àwọn òṣìṣẹ́ àwọn méjèèjì yìí ni wọ́n wà o. wọ́n sọ wípé ojú òpópónà Ìbàdàn sí ìlú Ìjẹ̀bú Òde ni wọ́n ti ń ṣiṣẹ́ kó tó di wípé wọ́n jí wọn gbé. wọ́n wá ṣàlàyé nínú àtẹ̀jáde náà wípé ìṣẹ̀lẹ̀ ìjínigbé ọ̀hún ó fọwọ́ ba àwọn lẹ́mìí tí àwọn sì ń ké sí gbogbo àwọn òṣìṣẹ́ elétò ààbò wípé kí wọ́n bá wọn wá àwọn òṣìṣẹ́ àwọn méjì tí wọ́n jí gbé jáde ọ̀hún. kélébé náà ni ìwé ìròyìn Daily Trust ló kọ jáde, ẹ lọ mú kẹsìrì ẹ̀ níbẹ̀.